ọlọ́pàá yìn tajútajú sáwọn olùwọ́de tó ń pè fún ìtúsílẹ̀ Nnamdi Kanu l'Àbújá. Ẹni orí yọ ó dilé o. Ọ̀rọ̀ ti di bó lọ yá mi nígbà táwọn ẹ̀ṣọ́ elétò ààbò yìn tajútajú sáwọn olùwọ́de tó ń pè fún ìtúsílẹ̀ ajìjàǹgbara fún òmìnira orílẹ̀-èdè Biafra Nnamdi Kanu l'Àbújá láàárọ̀ ọjọ́ Ajé. Ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Ọmọyẹlé Sowore ló ṣáájú àwọn olùwọ́de náà, bó tilẹ̀ jẹ́ pé iléeṣẹ́ ọlọ́pàá ti fi ìkìlọ̀ síta ṣáájú ìfi ẹ̀hónú ọ̀hún. Ẹ fi Nnamdi Kanu sílẹ̀, ẹ̀tọ́ wa ni láti ṣe ìfi ẹ̀hónú hàn, ẹ má yìn tajútajú sí wa o làwọn olùwọ́de náà ń sọ káwọn ọlọ́pàá tó yìn tajútajú láti fi tú wọn ká. Báwọn ọlọ́pàá ṣe yìn tajútajú ọ̀hún, àwọn olùwọ́de kan sọ pé tajútajú kò lè dá wa dúró, bẹ́ẹ̀ ni wọ́n ń sọ lọ. Ìwọ́de ẹ fi Nnamdi Kanu sílẹ̀ bẹ̀rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ilé ìtura Transcorp Hilton, ó sì ràn lọ dé àwọn agbègbè míì nílùú Àbújá. Àwọn ọlọ́pàá tètè dé sí ibi táwọn olùfi ẹ̀hónú hàn ti kó ara wọn jọ, wọ́n sì tú wọn ká pẹ̀lú tajútajú. Wàmúwàmú làwọn ẹ̀ṣọ́ elétò ààbò dúró sáwọn òpópónà tó lọ sí iléeṣẹ́ ìjọba ní Aso Rock. Bákan náà làwọn ẹ̀ṣọ́ elétò ààbò dúró wàmúwàmú sí gbàgede Eagle Square, Unity Fountain àti 3 Arm Zone táwọn olùwọ́de lè kóra jọpọ̀ sí nílùú Àbújá. Ẹ̀wẹ̀ ṣáájú ni Sowore ti sọ lórí ètò The Morning Brief lórí móhùnmáwòrán kan pé àwọn tí wọ́n ṣagbátẹrù ìwọ́de náà ti fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí. Sowore ní àwọn ọlọ́pàá ti mú àwọn olùfi ẹ̀hónú hàn kan, wọ́n sì ti fi tipátipá tì wọ́n wọ inú ọkọ̀. Ó bu ẹnu àtẹ́lu bí ìjọba ti fi Kanu sí àtìmọ́lé fún ọjọ́ pípẹ́. Sowore ní ìjọba àpapọ̀ máa tako ìdájọ́ òdodo lórí ọ̀rọ̀ náà ni o. Ìfi ẹ̀hónú hàn ẹ fi Nnamdi Kanu sílẹ̀ nísinsìnyí tako àṣẹ adájọ́ Mohammed Umaru tilé ẹjọ́ gíga àpapọ̀ l'Àbújá tó ní wọn ò gbọ́dọ̀ ṣe ìfi ẹ̀hónú hàn lágbègbè iléeṣẹ́ ìjọba Aso Rock, ilé ìgbìmọ̀ asòfin àgbà, olú iléeṣẹ́ ọlọ́pàá l'Àbújá àtàwọn agbègbè míì. Iléeṣẹ́ ọlọ́pàá ti kọ́kọ́ kìlọ̀ fáwọn olùfi ẹ̀hónú hàn láti bọ̀wọ̀ fún àṣẹ ilé ẹjọ́, bí bẹ́ẹ̀ kọ́ wọ́n fojú winá òfin. Àmọ́ Sowore ní kí ló dé tí iléeṣẹ́ ọlọ́pàá kò fi mú àwọn olùfi ẹ̀hónú hàn tako ìtúsílẹ̀ Kanu nígbà tí kò sí ohun tí ọ̀bọ fi sórí tí ìnàkí ò ṣe o. Sowore ní agbẹjọ́rò 105 ló ti wà nílẹ̀ láti tako àṣẹ eléyìí tí ilé ẹjọ́ pa òun. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti kàn sí ìkànnì Jígí Alára, ẹ máa bá wa pín ká, ẹ máa fi èròǹgbà yín sábàlá àríwísí o. Imam Abdulwaheed ló ti jábọ̀ ìròyìn. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.